This early morning hour. Kálukú ti ń jáde lọ sí àyè iṣẹ́ rẹ̀. People are going to their workplaces. Ṣùgbọ́n tí ẹ̀kọ́ bá fi ti Jésù ṣe. So you don't work on the instruction of Jesus. Ẹ̀kọ́ ń ṣe làálàá lásán. Oh, you labor in vain. Right, Emmanuel. Yes, ma'am. Ẹ̀yin padà. You reply. Listen, a traditionalist. Ẹ̀yin tá gbàdúrà tán lówùúrọ̀. That after morning prayer. Yóò tún fi òru dúdú bojú lọ sílé babaláwo. And you cover up in that place. Ọ̀ṣẹ́ yìí padà. Ọ̀ṣẹ́ bí tí babaláwo gbẹ̀yìn dẹ́. This is what you are doing. Ọ̀gá yẹn máa kórè máa ṣẹ́jẹ̀ mọ́ máa lọ. Yálà àìsàn náà. It's a sickness. Àìnẹ́nẹ́. Or you lack. Ìdààmú náà. Or trouble. Ìfòòró náà. Or trouble. Gbé gbogbo àníyàn rẹ tó Jésù All wá. what your anxiety should be cast unto Jesus. Gbé gbogbo àníyàn rẹ tó Jésù Carry wá. all your anxiety unto Jesus. Psalm 91. Psalm 91. From verse 1. Láti ẹsẹ̀ ìkíní. Ó wí pé. Yes. Olúwa. Lord. Jésù ló lágbára ọba tuntun wa. Ta ló lágbára? Jésù ló lágbára àtòkò lórí ayé wa. Jésù ló lágbára ọba. Kò sí náà bí kíní yẹn mọ́, ó kò lọ fún òfin náà sí. Jésù ló lágbára ọba títí lá. Kí ló ṣẹlẹ̀? Akẹ́kẹ́! Akẹ́kẹ́ bọ̀! Akẹ́kẹ́! Ọ̀gá! Òun tẹ̀ akẹ́kẹ́! Mo bọ̀! Níbo ni mo lọ ti kọ́ ẹ? Mo lọ ti kọ́ ẹ! Ẹ̀jẹ̀ Jésù! Ìwọ ọmọ yìí! Wọ́n ò ní nánú o. Psalm 91. Ó ní àwọn kọjá lórí àkekèé àti paramọ́lẹ̀ ẹgbọ̀rọ̀ kìíní àti ejò ńlá ni àwọn fi ẹsẹ̀ wá tẹ̀ mọ́lẹ̀. Ó ní nánú. Ó ní láti ṣe wípé ẹlẹ́ṣẹ̀ gidi ni ẹ. Ẹ̀jẹ̀ Jésù. Jẹ́ ń bẹ́ẹ̀ dé kí oró ẹ̀ tó kọjá síbi gbogbo ara ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù ó yá dìde. Ẹ̀jẹ̀ Jésù. Gbogbo oró àkekèé. Iná Olúwa o. Iná Jésù ọyá nìṣó. A ní oníṣó pẹ̀lẹ́. Bàbá lọ́wọ́. Tani. Ẹ̀wọ̀ ẹni ní o. Pẹ̀lẹ́. Ilé ń bá lẹ́kùn. Ẹ̀wọ̀ akẹ́kẹ́ yìí. Akẹ́kẹ́ ló ta. Ẹ ní ìṣòkò àdéhùn táwa ní. Ó lè tiẹ̀ tí wọ́n ti lọ sí ọ́sítù. Wọ́n fún ní ìjẹ́sí òkò sí dákẹ́. Sọ́bí ni ọ̀gá. Pẹ̀lẹ́. Ṣé sùúrù sọ́jà kékeré lọ ni? Níbo ló ti dá jókòó? Orúkọ rẹ̀ ti jẹ́. Ẹ̀wà tó mi ni. Ẹ làrọ̀ wá o, ìfárọ̀ wá o. Ògbógbó ni kú ajá, àbàrá ni kú àwọn èyí, àbàrá ni kú àwọn èyí. Bó lórí. Orí báwo ló ṣe rí? Bó ní ṣe ọ́? Tó ti tú mi. Ọgbọ́dọ̀ tó ní, ọgbọ́dọ̀ tó. Kékeré ṣe á ṣe kíní bá ń gbó ṣe. Ẹ ṣé gan. God bless you. Olúwa máa tì yín lẹ́yìn. Ẹ ní ṣìṣe. Ẹ ṣé gan, mo dúpẹ́. A ti gbé lọ sí hospital. Wọ́n dẹ̀ ti fún ní injection 3. Kò tú. Ṣé ló tún sunkún ló ń ké mo kàn wá wò pé Bíbélì gan sọ wípé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Wọ́n gbá ara ẹgbẹ́ ẹ̀yin dẹ̀ ní mo mọ̀ pé ẹ̀ ní pẹ̀júgbọ́ ẹ ti pé ìkan lójú mi rí tó yẹ pé gbólóhùn lẹ́kọ̀ọ́ sí. Ọ̀nà bàbá wọn pè sí látàyé àtijọ́ àná ló sì bẹ́ẹ̀dì sí. Ẹ ṣé gan. Àkekèé táyẹ̀ ní ìdòbú yẹn jẹ́ nípa wípé pé gbóná rẹ̀ báyìí. Pẹ̀sẹ̀ ní. Ẹ ṣeun gan, mo ti gbé lọ kílíníkì, wọ́n ti fún ní injection. Ó ló ṣe ọ̀gá o, ríro o, títa o, ẹ̀yìn o, kíní kan. Kò tó bá. Má ò pé já dọ́dọ̀ bàbá. Ẹ̀yin ti mọ orúkọ tí àkekèé jẹ́. Kò ní bàjẹ́ fún yín, ọ̀yá dìde. Kí ni? Ilé babaláwo lè máa mú mi wá ọ̀gá. Ṣé oríire ò burú? Nǹkan ò sì sí ọ́? Ṣé ìgbà tó pẹ́ tó fẹ́ pè sí ò lálàáfíà? Even the Bible says, ẹni tí ara rẹ̀
ṣùgbọ́n ẹni tí ara rẹ̀ kò dá tó oníṣègùn bíi tiwọn lọ. ẹjọ́ lọ sùn ló bọ̀ sùn. kódà Jésù gẹ́gẹ́ lọ́sọ̀ rẹ́ẹ̀dì ni ó fi kọ́ ní New Testament. wọ́n bá jẹ́ babaláwo náà agbára ìyáṣà ti yá. àṣẹ tí yín jẹrẹ lákàyè wọn ni ò pé wọn understand it down wí. àwọn ọ̀rọ̀ bíbélì kan wà tó ṣe yí pé ẹ máa tẹ̀lé ni. ẹjọ́ lọ sùn ló bọ̀ sùn. kí lọ sí ṣùkí látẹ̀kọ́ wọ́n ti fún lábẹ́rẹ́ bíi mẹ́ta kò ní í. àwọn àwádìí wọ́n ti kọ́kọ́ pé gbólóhùn lásán. kí lọ wá kọ́ tẹ́lọ̀ mo gbọ́ mọ́níjà ọ̀nà ẹlẹ́dà pàkọ́ rẹ ni mo wò. àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn kò ní ìmọ̀ Ọlọ́run nínú. Ìṣẹ̀ṣe TV.